ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tẹ́ ẹ̀ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimat ni oníròyìn yín. Bíọ́lá Báyọ̀, mo fà ẹ́ sí kóòtù Ọlọ́run. Princess Busugbe torí bàbá Ìjẹ̀ṣà tí Bíọ́lá Báyọ̀ gbé wá sórí ètò. Ìkànnì ẹ̀ o, Bíọ́lá Báyọ̀, mo fà ẹ́ lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Àgbépo lájà kò jalè bí ẹni tó gbà á kalẹ̀ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ yóò dá ọ lẹ́jọ́ o. Wọ̀nyí ni díẹ̀ nínú ọ̀rọ̀ tí Dàmọ́lá Adékọ̀yà táwọn èèyàn mọ̀ sí Princess sọ tẹkùntẹkùn lásìkò tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán kan tó fi sórí ayélujára. Fọ́nrán tí Princess gbé jáde náà ló ti fèsì sí ìfọ̀rọ̀wérọ̀ tí Bíọ́lá Báyọ̀ sọ pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà lórí ètò Talk to Be tí Bíọ́lá Báyọ̀ ń ṣe. Kí ló fa ẹkún tí Princess ń sun gan-an? Bí Princess ṣe ń sunkún náà ló ń ṣàlàyé pé ìnira tí mò ń kojú yìí tí ọmọ mi ń kojú pẹ̀lú tí àwọn ọmọ mìíràn tí kò sì lè sọ̀rọ̀ ń kojú kì í ṣe Ìjẹ̀ṣà ló fà á fún mi o. Ìwọ Bíọ́lá Báyọ̀ ló fà á fún mi. Bíọ́lá Adébáyọ̀, ó fi igi gún ojú ọgbẹ́ mi, ó fi igi gún ojú ọgbẹ́ ọmọ mi àtàwọn ọmọ mi ìyókù náà tí wọn ò lè sọ̀rọ̀. Mo fi ọlá àwẹ̀ tí àwọn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ gbà tán àti ọlá àwẹ̀ táwọn kìrìsìtẹ́nì ń gbà lọ́wọ́ yìí, mo pe ẹlẹ́dàá ọmọ mi àtàwọn ọmọ mìíràn tí Ìjẹ̀ṣà ti hùwà ìdá sí, mo fà ẹ́ lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Lórí ìfọ̀rọ̀wérọ̀ náà ni Princess fi tún sọ pé Ọlọ́run yóò ṣèdájọ́ fún Bíọ́lá àti Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé bí èèyàn ṣe ń ṣe ni wọ́n ń ṣe yìí. Ẹ ó rántí pé Bíọ́lá Adébáyọ̀ ti tọrọ àforíjì lórí Ìjẹ̀ṣà tó gbé wá sí orí ètò, ṣùgbọ́n Princess sọ pé òun rí ohun tí òṣèré tíátà náà ṣe bíi ìwà àfigigún ojú ọgbẹ́ ni àti ẹni tó mú egbò tó ti ń jiná tẹ́lẹ̀ tó sì tún kí igi bò ó lójú. Bíọ́lá Báyọ̀ fi sí ojú òpó Instagram rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun níbi tó ti ṣàlàyé ìdí tó fi gbé bàbá Ìjẹ̀ṣà wá, tó fi kún pé èyí ni díẹ̀ nínú ẹ̀bẹ̀ tí Bíọ́lá Báyọ̀ bẹ aráàlú. Iṣẹ́ òun lòun ṣe. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí bàbá Ìjẹ̀ṣà dé láti ẹ̀wọ̀n, mo béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ó fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú mi ni tàbí ó fẹ́ wá tọrọ àforíjì. Ó sì ní òun kò tíì ṣetán. Èmi rò pé yóò tọrọ àforíjì ni o, ṣùgbọ́n mi ò lè máa tàbùkù rẹ̀ lórí ètò gẹ́gẹ́ bí atọ́kùn. Ètò náà wà fún dáadáa àti ìdáríjì rẹ̀ ni. Bó ṣe wà fún ẹni mímọ́ náà ló wà fún ẹlẹ́ṣẹ̀. Àwọn ìbéèrè tó yẹ kí n béèrè náà ni mo béèrè o. Ẹ lọ wo fọ́nrán náà dáadáa. Ìfọ̀rọ̀wérọ̀ náà kì í ṣe láti wí àwíjàre fún bàbá Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ ni èmi náà kò lè bá ẹni tó bá ń bá ọmọdé láṣepọ̀ tàbí tó ń fipá bá èèyàn lò pọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni àlàyé Bíọ́lá Báyọ̀ náà ṣe lọ. Ó tẹ̀síwájú pé òun fúnra òun ti lùgbàdì ìfipábánilòpọ̀ rí. Ó pẹ́ kóun tó gbé kúrò lára. Bíọ́lá sọ pé òun náà máa ń dáàbò bo àwọn ọmọbìnrin ni àti gbogbo ọmọ pẹ̀lú agbára òun. Nípa àwọn tó ń sọ pé Ìyábọ̀ Òjó lòun fẹ́ bà lórúkọ jẹ́ lòun fi ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà. Bíọ́lá sọ pé ọ̀pọ̀ èèyàn sọ pé òun fẹ́ fi ìfọ̀rọ̀wérọ̀ yẹn bà Ìyábọ̀ Òjó lórúkọ jẹ́. Mi ò ní ṣe yẹn láyé. Mo jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí mo rí i pé kì í ṣe ohun tí kò dáa ló ń sọ nípa Ìyábọ̀ Òjó. Ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ò wá síbi láti wí àwíjàre kankan. Olùfẹ́ àlàáfíà ni mi ò fẹ́ràn awuyewuye rárá. Ẹni Bíọ́lá tó ní kìrìsìtẹ́nì tòótọ́, abiyamọ àti ọmọlúàbí lòun bẹ̀bẹ̀ tó sì ṣàlàyé ara rẹ̀ nínú fọ́nrán náà. Ó fi kún pé òun wulẹ̀ ti mú ìfọ̀rọ̀wérọ̀ tó mú ariwo wáyé kúrò lójú òpó òun, nítorí náà kí àwọn èèyàn jáwé oríjì lórí òun bẹ̀bẹ̀ ni. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára, ìkànnì inú mọ́ gbogbo ẹsẹ̀. Ó dùn mọ́ wa ìkànnì Jígí
ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.